mélòó wọn máa ń lé lárúbáwá nu wọn bàbá da ọ̀rọ̀ kálá ẹ sọ àfa kan mo challenge gbogbo ẹni tí ń wò mí. nínú fídíò rẹ̀ tó lóun ṣe ó béèrè àwọn ìbéèrè náà sì ń lọ bí 6. àwọn ìbéèrè 6 òun náà la fẹ́ dáhùn. àti gbogbo ẹni tí ó bá wí pé kí ni Jaqmal ń wí mo challenge kó wá ẹ mú àfa kan jáde láti yàyín délẹ̀ Yorùbá tí wọ́n á sọ̀rọ̀ Sheikh Adamu tájọ lògbà ní 90s tí Sheikh Adamu fi kú àti lẹ́yìn ìgbà tí Sheikh Adamu kú káwọn ó tó kú tí 2000 fi kọjá sí yàyín tàwa yìí láàfà kan tó ṣe tíra àti Sheikh Adamu ṣe inú àwọn tájọ lògbà ẹ mú jáde wá bọ́ọ̀ bá wá rí wá mú jáde wá láàfà kan tí wọ́n jọ lògbà pẹ̀lú Sheikh Adamu yẹn pàfi àfà kan mú pé yẹn pàfi èyí ó wù ọba rí mbẹ́ táwọn alẹ́ lárúbáwá rí náà rí tíra rẹ̀ tí wọ́n á fún Wizamul Ulum wal Funun táwọn lárúbáwá pé gbogbo kéwù ni wọ̀ yìí mà kò sí tọ́sẹ̀kù tọ́mà ẹ máa fà tí wọ́n sọ bẹ́ẹ̀ fún alẹ́ lárúbáwá Sheikh Adamu nìkan náà ni. Masha Allah rahimahullah. ẹ wá máa fà kan wá inú àfà tí wọ́n lògbà pẹ̀lú Maulana Sheikh Adam táà fà ọmọ lárúbáwá wá kọ́wọ́ kọ rẹ̀ sínú tíra tó tún pè lọ́gàá mi. àdúrà náà là ń tọrọ fún Jaqmal èmi ò ní pè láfa nítorí àfa ló di tajà tẹran tó di pẹni tí ò parí ìdádí àbí tó jẹjẹ parí ìdádí kan tí ò parí tánáwì tí ò tẹ̀síwájú kankan tí ò ní tẹ̀síwájú kankan nínú ẹ̀kọ́ bàtẹ wa lálẹ́ kí n bá àdúrà náà tọ́ lásàlátù jọ ìwọ náà ti dà fáànù mi ò ní jẹ́ kí mi pè láfa à ń tọrọ ìjámọ̀nà Ọlọ́run fún Jaqmal Ọlọ́run mọ́sàbá wa ṣàánú rẹ̀. àmín. òun ni Sehu Yusuf al-Qaradawi ó ṣe tíra ó wá fẹ́ dákọ̀ sí Adama sínú tíra rẹ̀ ọ̀gá mi ni Sehu Yusuf al-Qaradawi pé Sheikh Adama ó ní ọ̀gá mi àṣeyid lárúbáwá yẹn sábà lo ṣèyídù fún yẹn wọn ṣèyídù àwa là ń lò ń lòkù lóyún yàyí àti ṣéyíkù àti ṣèyídù kọ̀ọ̀rọ̀ àrí mbẹ̀ni wọ́n máa yìlógà wọ́n tó lè lò fún yẹn Sheikh Adamu nìkan wọn lòkun ẹ tún sọ àfáà mi tí ọmọ alárúbáwá kó kọ rẹ̀ sínú tíra ní gbogbo àfáà tí ń bẹ nílẹ̀ Yorùbá yìí láti yàyí láti lọ ní ìdílé Yorùbá. Masha Allah. tọ́mọ ó yìí ti kú kí Yusuf Qaradawi tó dákọ̀ ẹ̀ ó ti kú kí Adamu ti kú kí Qaradawi tó wí pé àṣeyid Adam Abdullahi Ilori orúkọ Ìlọrin ń bẹ nínú tíra Sehu Yusuf Qaradawi Yusuf Qaradawi sì ní àfáà gbogbo ayé ni àfáà gbogbo ayé ó sì dákọ̀ Ìlọrin èmi ṣe Adama lórí tó yẹ mọ tí ń jẹ́ Ìlọrin ọgbọ́n Ìlọrin tẹ́lẹ̀ Alilori ọkọ̀ síbẹ̀ ẹ wá sọ àfáà míì táwọn alárúbáwá mọ̀ wọn ò mẹ́rin kankan lẹ́yìn Sheikh Adamu nìkan bẹ́ẹ̀ tún bí lárúbáwá dò ní pé ta ni wọ́n mọ̀ Sheikh Adamu nìkan náà ni wọ́n mọ̀ lẹ́yìn rẹ̀ wọn ò mẹ́rin kan mọ̀ bẹ́ẹ̀ ni ẹni wọ́n bá tún mẹ́yẹ̀ tún sọ lọ́gọ́gún ṣàṣẹ Adamu náà ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni tó dákọ̀ àfáà míì tí wọ́n mọ̀ lẹ́yìn òun nìkan náà ni nínú gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ tí Sheikh Adamu kọ́ta nípa wọn tá ń kọ́ Sheikh Adamu ń kéwú wọn kálá ókè nígbà wá rí bẹ́ẹ̀ wá sọ àfáà kan tí ó kéwú ńlẹ̀ lárúbáwá tó wá dọ́dọ̀ àwọn lárúbáwá tí wọ́n sẹ̀tì ẹ̀sàmù fún tó sì pàṣẹ nínú àwọn tán ló gbà pẹ̀lú Sheikh Adamu títí di òní tààtún sọ yìí náà kọ́dà àtẹ̀yìntẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé mímọ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ fẹ́ ju Sheikh Adamu lọ ké wá sọ àfáà kan nínú àwọn tán bá Sheikh Adamu lùgbà láàfáà kan inú àwọn tán jọ lùgbà pẹ̀lú Sheikh Adamu kì í sáà tán bẹ lónìí tí wọ́n jọ lùgbà ńgbà náà tí gbogbo ẹ̀ ń ta lásìkò náà lọ́hùn tó wá bíúdi ọmọ kéwú ẹ̀ wá ríbi Sheikh Suglul Sheikh Mustafa Suglul kò sẹ́ni ó nírú ẹnu ọmọ kéwú láyé èyí tó wá parí gbogbo ẹ̀ wọ́n fi Jaqmal òun ni wípé ọ̀hásẹ́ kò sóńtọ̀ òun tó kú tán láàfà tó kú tán tọ́mọ rẹ̀ wá lórí rẹ̀ tí wọ́n ń lo ayé bí babalágége tí ń lo yìí kò sí ọba sí wa ọ̀yá àmújáde. máa yí padà sí dáadáa. àmín. nínú fídíò rẹ̀ tó lóun ṣe ó béèrè àwọn ìbéèrè náà sì ń lọ bí 6. àwọn ìbéèrè 6 òun náà la fẹ́ dáhùn. dídáhùn tí wọ́n á dáhùn ní fẹ́ lójú tí fídíò náà bá tí wọ́n ń dé ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ayé social media láwà á tàgì rẹ̀ yóò sì kàn lára bó bá ti wá kàn lára gbogbo yìí tá a bá fi kalẹ̀ yìí tó bá wù kó jẹ́ irọ́ àwọn afáwà Garibu Dúníyà ó kọrin kan kọ́lọ́n bá jẹ́ rántí ó ní àwọn àdàbíyà tiwa ó ní alẹ́ àdàbíyù ó dà pé orin náà fẹ́ sami níjà ó ní àwọ̀ òjogún rọ́lọ́dọ̀ àwọn àfáà tiwa èyí tó bá wá rò kó jẹ́ rọ́nu ń ta wí kó jáde torí nígbà tó béèrè ó ní kán mú àfáà kan wá ní ó kó gbogbo àfáà lọrin jọ ní gbogbo àfáà lẹ́rù bá ló kó jọ àwọn wá ń jáde fáfáà tiwa lẹ́jà àgbà ó ní nínú àwọn tó bá Sheikh Adamu lùgbà ló fi béèrè àwọn ìbéèrè àwọn jáde ní títí àfáà tiwa ẹlòmíì tó bá fẹ́ jáde yóò jáde ní àfáà tiwa yóò sì ṣàlàyé àwọn ìbéèrè tó wá béèrè 6 pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run á dáhùn rẹ̀ ní wọ́n bí. Ọlọ́run bá dúpẹ́ fún àfáà wa Sheikh Muhyiddin Aláàyá engineer òṣìṣẹ́ ni wọ́n ní Dangote Petroleum lẹ́kọ̀ọ́ lọ́hùn mo contact wọn náà afáṣẹ gbọ́ báyìí àjọ gbìmọ̀ pọ̀ wọ́n wá sọ lórin báyìí bá ṣe gbà wá mọ àwọnú orin náà torí gbogbo èsì ló ti kójọ sínú orin náà a sì gbé sórí social media
yóò kárí ayé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tóun náà fojú rí gbogbo ìdáhùn yìí pátápátá láti wá ní rìsíìtì lọ́wọ́ bá ṣe mọ lọ́jọ́ orí. Allahu akbar. àkọ́kọ́ ìbéèrè tó béèrè ẹ jẹ́ n ka gbogbo ìbéèrè nǹkan wá bẹ̀rẹ̀ ìdáhùn. ó ní gbogbo àpọ́nlé tí Sheikh Adam fún gbogbo àwọn àfáà kò sí ìtò kọ́ wọn kí ó nu wọn inú wọn mọ́ ló jẹ́ kan ṣe bẹ́ẹ̀. ìkejì ń bẹ ó ní lẹ́yìn Sheikh Adam rahimahullahu ta'ala ó ní tatu ni lárúbáwá mọ̀ ó béèrè bẹ́ẹ̀ ó di méjì àbí. ìkẹta ó ní àáfàá wo ni ló lọ sáṣíà rí nínú àwọn àáfàá ilẹ̀ Yorùbá ẹ mú àáfàá kan bó ṣe sọ náà nù àáfàá kan tó ń wá set question fún tó ń wá sọ pé yege tó ń wá fún certificate pé yege ó di mẹ́ta. ìkẹrin bẹ́ẹ̀ ó ní kó mú àáfàá kan wá tó yanjú nínú gbogbo àáfàá ilẹ̀ Yorùbá tó kọ́ ọmọ ní ẹ̀kọ́ ìgbàlódé yìí kó wá mú àáfàá kan wá tó jiná bí Sheikh Zuglul. Ọlọ́run má sábà kẹ́ Sheikh Zuglul àwọn náà ti lọ. ìbéèrè karùn-ún ó ní Sheikh Adam ní gbogbo ayé wọ́n ní wọ́n rò bíyá àbí ó ní táwọn lárúbáwá mọ̀ ní pé Sheikh Adam lè kán ní àfáà ní Nàìjíríà. kò sí àfáà mi mọ̀ táwọn lárúbáwá mọ̀. ó di ìbéèrè márùn-ún àbí. èyí tó wá béèrè tó ṣègbẹ̀yìn tó jẹ́ gbẹ̀yìn question yẹn tí mo rí nínú fídíò rẹ̀ tẹ́mi rí o 8 minutes ní fídíò náà. ó ní kò sí ẹnì kankan tó kú tán nínú gbogbo àfáà ilẹ̀ Yorùbá tí ọmọ rẹ̀ wá ń rí ayé lò bíi bàbá Mudiru Markaz tó ní kọ́lọ́ mọ́sàbà fún wọn lálàáfíà. àwọn ìbéèrè mẹ́fẹ̀ẹ̀fà yìí ni yóò wá dùn mọ́ mi kó kọ́kọ́ bá mi gbé níbi tí Sheikh Muyideen ti gbé nínú orin. da'ani huwasifu shaykhi shaykhana al-adabi man kana yurshidu bil akhlaqi wal kutubi. àfáà ní fi mí lẹ̀ huwasifu fẹ́ ká gbàsíkò ní bàbá àti gbórin náà ọlọ́mọ sábà ṣe dáadáa fáfá mọ́ ìdí wọ́n sábà fà wọ́n lọ́wọ́ sókè jù báyìí lọ níbi iṣẹ́ ìṣe wọn máa dà láàkà ìwọ̀n rú. àfáà ní fi mí lẹ̀. huwasifu shaykhi shaykhana al-adabi. èèyàn jáde ó ròyìn àfáà tiẹ̀ àwọn òsì bàbá rẹ̀ jà torí kò sẹ́ni tí ó rìn ojú ọ̀nà mímọ̀ láyé tó wàá sọ pé ti Sheikh Adam báwo. tabarẹ́ni tó ní tó Sheikh Adam báwo ìjáde lórí ìdòwe tabarẹ́ni tó ní ti Sheikh Adam báwo á ní ìwọ yìí ò rìn ojú ọ̀nà mímọ̀ ni. àfáà ní fi mí lẹ̀ ìyẹn kan ní ń pa àfáà rẹ̀ lápọn boro kódà Ànábì Muhammad ní mọ̀ sọ fáwọn sábẹ̀ ẹ má pọn mi lápọn boro ẹ má pọn mi lápọn boro ìyẹn kan ní ń pa àfáà rẹ̀ lápọn boro yìí. nínú ilẹ̀ Yorùbá yìí ẹni tí ó ní fàárí tí èṣe láyà wa dàbí yà ni. àfáà ní fi mí lẹ̀ jẹ́ mú ìròyìn àfáà mi wá. shaykhi shaykhana al-adabi man kana yurshidu bil akhlaqi wal kutubi. bàbá Alhaji àgbà tí mo fẹ́ ròyìn yìí la ilaha illallah ọ̀pọ̀ àfáà ní ìsìnkú ló bayé jẹ́ kéwú ti pọ̀ wọ́n sì ń kọ́ àwọn ọmọ ń kéwú lóòótọ́ àmọ́ gbogbo tó ń kọ́ àwọn ọmọ ń kéwú kò sí ẹ̀kọ́ kankan tó wọn kéwú ń kọ́ lára wọn. La ilaha illallah. Alhaji àgbà tá a fẹ́ ròyìn yìí àwọn ni àáfàá tó jẹ́ wípé bí wọ́n ti ń kọ́ ọmọ kó tó di pé wọ́n ó débi ẹ̀kọ́ kan pé báyìí lànà bí ṣe ní ká lò ẹ ti kọ́kọ́ mọ rí lára bàbá náà. Allah manna qad nala min shaykhihi al-mawhib aw simata. mawhubi ni o ṣe. قد نال من شيخه الموهوب أو سمتها فكان قيمته في الناس كالذهب. قد نال من شيخه الموهوب أو سمتها فكان قيمته في الناس كالذهب. bàbá ń sọ̀rọ̀ Alhaji àgbà oríire Alhaji àgbà ò bẹ̀rẹ̀ lónìí. bọ́bá ń pèèyàn ní ògo àgbáyé Ọlọ́run tó da fún akọrin nì Àwíyé àgbà nígbà orin tí ó kọ́kọ́ kọ láyé tíráwọ̀ rẹ̀ tó fi gba gbogbo ilẹ̀ báyìí ó sọ táìtù náà ní ògo àgbáyé. ta lọmọ náà ń pèlè ògo àgbáyé àwa ara kẹsẹ̀tì náà wá gbọ́ Alhaji àgbà lógo àgbáyé ó tó bẹ́ẹ̀. ògo náà tí ó bá bàbá wá láti inú oyún ni nígbà tí bàbá Alhaji àgbà ń bẹ lọ́dọ̀ àfa àgbà Tajul Adabi. àfa àgbà Tajul Adabi wá ṣe ìdánwò fún wọn. Alhaji àgbà wọ́n perégedé àfa Muhammad Bashir Alhaji àgbà wọ́n ṣe kí ni wọ́n perégedé
nígbà tó sì jẹ́ pé kò sí ìjìyàn ń bẹ̀ àkọ́kọ́ àfà tí wọ́n ń ṣe ṣàhádà fáwọn ọmọ tí ó ṣayẹyẹ fún wọn tí ó wàá fún wọn lórúkọ àti ìrẹ́lòmíì ta pẹ̀lú alákọ̀ọ́kọ́ nílẹ̀ Yorùbá yìí àfàfà àgbà Sheikh Tajul Adab. Nígbà tí gbogbo wọn wá ha òye bí gbogbo àtìmọ̀ náà bàbá Alhaji Àgbà ni wọ́n fún ní Kamalu bíi ibi tó yẹ náà ti bẹ̀rẹ̀ nù. Allahu akbar. وهو الذي جدد التدريس تنشئة وزين الدين بالتدريس والخطب. Alhaji Àgbà àwọn náà ṣe ká kọ́mọ ní kéwú lójú ọ̀nà ìgbàlódé yìí bàbá Alhaji Àgbà ló ṣe lọ́ṣọ̀ọ́ ó ní ṣáàwù ìka máa bèrè ìdáhùn èsì ó ti fẹ́ máa bẹ̀rẹ̀ náà. Ájì àkọ́kọ́ t'Alhaji Àgbà lọ ìbéèrè tí ń béèrè lọ́wọ́ rẹ̀ ni pé gbogbo èèyàn tí ò bá sọ̀rọ̀ láyé ní tí wọ́n ń ká mi lára ni pé gbogbo àwọn tá a wí àti jámíà ìwé àti jámíà kí wọ́n lọ kankan bẹ̀. Ẹni tí ò bá sì lọ nǹkan kò ní mọ tán ṣe ń bẹ̀. Tí àwọn ẹlẹ́kọ̀ọ́ bá fẹ́ sọ̀rọ̀ ó wàá mú rẹ́fẹ́rẹ́nsì wá pé nígbà tá a ṣe rìsáàtì ibi tá a ti kárè báyìí lórí ìwọ kan sọ̀rọ̀ kalẹ̀ já o ẹnìkan kò ní fún ọ lésì àmọ́ ìta wí á jẹ́ kí gbogbo ayé mọ̀ pé òpùrọ́ ni ọ́ ó sì ṣẹ̀ṣẹ̀ mọ́ pa. Ájì àkọ́kọ́ t'Alhaji Àgbà ó lọ ìnísọdún náà fún ọ lọ ṣe rìsáàtì lórí ẹ̀. Ìgbà tí bàbá dé Mamlaka ní Saudi lọ́hùn àwọn Saudi àtẹ́wọ́ gba bàbá wọ́n gbà wọ́n ṣe wọ́n lálejò. Ọ̀rọ̀ tí mo sọ ní 1930 kìíní kan ní o 1930 kìíní kan lọ̀rọ̀ tí mo sọ yìí o àmọ́ ìdí 30 tó jẹ́ bó bá tún béèrè á tún fún un lésì. Nígbà tí bàbá débẹ̀ wọ́n tẹ́wọ́ gba bàbá wọ́n wá mú bàbá lọ sí àwọn oríṣiríṣi ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ní Mamlaka lọ́hùn. Ìdarí padà tí bàbá Alhaji Àgbà dé bàbá Alhaji Àgbà wò pé lóòótọ́ ó sì mẹ́nu tíra Sheikh Adam àkọ́kọ́ àfáà tó gbé tíra tí wọ́n yàwòrán sí wọlé yìí Sheikh Tajul Adab bàbá Sheikh Adam jẹ́ kókó yé wa bẹ́ẹ̀. Nígbà tí bàbá Alhaji Àgbà wá dé padà pé lóòótọ́ èyí tí àfáà mi fún mi yìí ó dáa mò ń tú wájà dáadáa ní o. وهو الذي جدد التدريس تنشئة وزين الدين بالتدريس والخطب. Nígbà tí bàbá Alhaji Àgbà wá dé padà wọ́n wá wò pé àsìkò ti kọjá kúrò níbi à ń kó gbogbo ọmọ jọ sójú kan àwọn akọ wọn ní kéwú fáá ẹlòmíì ò fi fẹ́yàwó sọ́dọ̀ wa. La ilaha illallah. Ẹ jẹ́ ká wo mustawo ní kálukú ká wá pín wọn sí kíláàsì àkọ́kọ́ nù tí bàbá Alhaji Àgbà ṣe. Lẹ́yìn náà wọ́n wá gbé pé ká gbé àga sílẹ̀ ẹ jókòó sórí àga ẹ já kan bọ́ọ̀dù káfà máa dókòó mọ́ ọkọ́ mọ́ kí ọmọ kéwú máa jókòó nínú àgbákò t'Alhaji Àgbà kọ́kọ́ kàn ní lọ́wọ́ ara Ìlọrin. La ilaha illallah. Ọlọ́run bá foríjì gbogbo àwọn tó gbàgbà pé tí wọ́n ń gbà náà. Àmín. Ẹ̀kọ́ tí Alhaji Àgbà rí ní hajj alákọ̀ọ́kọ́ òun náà fi kọ́kọ́ dé náà fi implement ẹ̀. Allahu akbar. Tẹ̀síwájú àfáà nítorí àsìkò. قد حج شيخي مع الحجاج في الحرم فجاء يصلح ناجى الدرس بالرتب. Ìpadàdé tí wọ́n dé manhaj táwọn eléyìí ń lò yìí èyí tún dáa náà wá gbé wálé náà wá bẹ̀rẹ̀ sí implement rẹ̀. Tẹ̀síwájú nítorí àsìkò. الله عودا لأمرتي فالملك راهب وأدخل الشيخ بيت الله والرهب له المقامة في الإرشاد في الدول بالله أشهد أن الشيخ خير أب. Allahu Akbar. Allahu Akbar. Ẹ̀rí Ọlọ́run máa ń rà níyàn. Ó di Friday méjì báyìí. A lọ ibi tí gbogbo àwa ọ̀dọ́ àdàbí yà tá ti máa ń ṣe meeting. Àwa kúrò ń bí àwa ní àwọn àgbààgbà wa ó tójọ́ mẹ́ta tá dọ́dọ̀ wọn. Àwa kan wá yanra wa. Àfáwà Sheikh Sofiyullah ọmọ bàbá àgbà national missioner àjọ lọ ni. Kódà àwọn náà ń rọ́ wá sí fún bàbá Imam Ansarul Islam jọ́nà. Bàbá Imam Ansarul Islam ní Ọlọ́run sábà ṣe bàbá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Àwa lọ sálámà sí bàbá. Sí sálámà làwa ní ká bá lọ ní bàbá wa ní ẹ̀yin ọmọ mi ẹ dúró ẹ jẹ́ n sọ díẹ̀ nínú tọ̀tẹ́ ìgbọ́ fún yín. Allah. Ìyún nǹkan la fẹ́ lò. Àmọ́ bàbá ó jẹ́ ó yé wa pé 1966 ni bàbá Alhaji Àgbà báwọn ṣe ètò Saudi. Allahu Akbar. 1966. Ni bàbá Alhaji Àgbà báwọn ṣètò pé káwọn lọ sí Saudi. Jákèmọ́lì wa ń béèrè pé àáfàá wo náà mọ̀ nílẹ̀ Lárúbáwá tó yàtọ̀ sí Sheikh Adam.
bàbá náà wọ́n á ń bá tọ̀ lọ wọ́n nígbà táwọn ó débẹ̀ wọ́n ní àwọn 13 làwọn lọ kódà yíbo ń bẹnu àwọn gbogbo orúkọ wọn sì kà fún wa bẹ́ẹ̀ gbogbo nǹkan èyí tó bàbá náà máa ń sọ̀rọ̀ ìsìlámù bẹ̀ láyé wọ́n nígbà táwọn débẹ̀ ẹni tó gbà wọ́n lálejò wọ́n ní bàbá Ibn Bas ni bàbá Ibn Bas kan náà tá a mọ̀ ni wọ́n láwọn náà gbà wọ́n lálejò pé àwọn alájí àgbà ń bọ̀ wọn sì mọ̀ wọ́n afa ẹ̀dàpẹ̀ tẹ̀síwájú. الله ومن وصيته عودا لأمرته فالملك راهبه وأدخل الشيخ بيت الله والرهب عودا لأمرته فالملك غائب وأدخل الشيخ بيت الله والرهب. wọ́n nígbà táwọn wá débẹ̀ bàbá Ibn Bas wọ́n gbà wọ́n lálejò èyí nǹkan dà tó fẹ́ lò wọ́n ní ìpadà wá tí bàbá wa padà wá sí hajj tí wọ́n wá sí Mẹ́kà wọ́n wá ṣe umrah ni wọ́n nígbà tí wọ́n dé ọdún tí wọ́n lọ òun náà mo tún fi ṣàsámẹ́ǹtì fún ọ torí mo mọ̀ pé ó jáde pé kò rí bẹ́ẹ̀ á wàá gbẹ́rìí jáde wọ́n nígbà tí wọ́n wá débẹ̀ wọ́n wá gbà wọ́n lálejò wọ́n dé sí Jeddah láti Jeddah wọ́n wá kó gbogbo ọmọ ilé kí ó jọ pátá gbogbo ọmọ Nàìjíríà tí ń bẹ ní mamlaka lọ́hùn wọ́n á kóra wọn jọ sílùú Medina bàbá Alhaji Àgbà lò dídíjọ́ kan bẹ̀ bí bàbá ti sọ fún wa náà tí bàbá bá gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀ àtàwùsá àti Yorùbá tí wọ́n bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n á kúrò ńbẹ̀ ọba Faisal lọ́jọ́ náà lọ́hùn ó wá ní kí gbogbo wọn máa bọ̀ kọ́ lead wọn wá sí Taif wọ́n ní ẹni tó ṣe alátọ̀nà Alhaji Àgbà lọ́jọ́ náà lọ́hùn bàbá wa Imam Ansarul Islam wọ́n làwọn ni wọ́n ní kò sórúkọ méjì tí bàbá Alhaji Àgbà máa ń pè àwọn gbà náà wọ́n èyí pè àwọn lórúkọ àwọn Al-Waladu Salih ni wọ́n máa ń pè àwọn ní tí bàbá Alhaji Àgbà máa ń pè àwọn wọ́n ní àwọn lọ Taif lọ bá ọba Faisal ó gba Alhaji Àgbà lálejò ó ṣe wọ́n lálejò tó pọ̀ lẹ́yìn náà ó wá ṣẹ̀ṣẹ̀ wá ní káwọn ó sì máa lọ sí Kaaba nílé Ọlọ́run nígbà tó ń délé Ọlọ́run lílọ tí bàbá Alhaji Àgbà lọ ìyàwó nìkan kan náà lọ o kódà ẹni tó kọ orin táǹkà yìí ẹnjìnìà Aláìyá bàbá ìyá wọn wà lára àwọn tó tẹ̀lé Alhaji Àgbà lọ Allahu Akbar ìyẹn bàbá lé ọ̀wà lẹ́yìn náà bàbá wa míṣọ́nà àkọ́kọ́ Sheikh Abdulrahman Salahuddin àwọn náà tẹ̀lé Alhaji Àgbà lọ nígbà tó wọ́n á délé Ọlọ́run gbogbo tí èèyàn máa ń ṣe ní Ọlọ́run tí wọ́n náà mọ̀ ní bàbá Alhaji Àgbà ṣe ọba àgbà náà wá ní bàbá Alhaji Àgbà tóbi púpọ̀ tó bá rí bẹ́ẹ̀ ẹ mú kọ́kọ́rọ́ Kaaba wá ẹ ṣí ní tí wọ́n ṣe fún àfáà kan rí La ilaha illallah nílẹ̀ Yorùbá yìí àfáà tí wọ́n bá mọ̀ kan ṣe owó ẹ̀fẹ̀ nínú ẹ̀ ń bí ọ́ wọ́n wá sí ilé Ọlọ́run Alhaji Àgbà wá wọnú ilé Ọlọ́run Allahu Akbar ilé Ọlọ́run tí mo sọ ti yé o wọ́n ṣí òkúta dúdú tá à ń rọ kiri ká nì wọ́n ṣí k'Alhaji Àgbà wọ̀ bẹ̀. Allahu Akbar tẹ̀síwájú àpá dáadáa. عودا لأمرته فالملك غائب وأدخل الشيخ بيت الله والرهب له المقامة في الإرشاد في الدول. mọ̀kánmọ̀ tí Alhaji Àgbà wà ní gbogbo àgbáyé tó jẹ́ àgbáyé ti kéwú tí wọ́n ń pè nílẹ̀ Lárúbáwá ni kì í ṣe mọ̀kánmọ̀ kékeré tó bá rú ọ lójú á kà díẹ̀. له المقامة في الإرشاد في الدول بالله أشهد أن الشيخ خير أب ومن زيارته للمشرق العربي قد أسس المهد سهلا دون التعب. Jákèmọ́lì wa ń béèrè pé àáfàá wo ló lọ sáyé àrí tí wọ́n wá ṣèdánwò fún tó perégedé tó wá fún sàtífíkẹ́tì. ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí Ọlọ́run rá ní àfi tàbùkù àfà kankan. ìyàtọ̀ tí ń bẹ láàrin Alhaji Àgbà àti Sheikh Adam sọ́mọ̀ sílẹ̀. La ilaha illallah. ọ̀rọ̀ tí mo sọ ẹnu mi gbà bẹ́ẹ̀. ẹni tó bá débì kan tá à ń kẹ́ fi sí pé kò tí ì yanjú òun láàsọ̀ pa fẹ́ sẹ́ẹ̀tì ìdánwò fún. La ilaha illallah. nígbà tí bàbá Alhaji Àgbà dé Azari tí wọ́n rí pé bàbá yìí kún kẹ́kẹ́ bàbá ṣe kí ni wọ́n kún kẹ́kẹ́ Azari sọ fún Alhaji Àgbà rí pé á fún ìwọ yìí nílé kéwù ni Allahu Akbar. àkọ́kọ́ rú ẹ̀ tí ò sírú ẹ̀mí mà. Allahu Akbar.
àkọ́kọ́ kí ni àkọ́kọ́ orú ẹ̀ 1963 pé ó mọ̀ wá gbélé kéwù yìí lọ sílùú rẹ̀ a mọ̀ wá fún ọ ní àáfàá tí ó mọ̀ kún àwọn àáfàá yín tí ó mọ̀ kọ́ yín bẹ̀ tí ó mọ̀ kọ́ àwọn ọmọ a mọ̀ sẹ́ndì lárúbá a sì tún mọ̀ sẹ́ndì tíra tẹ́mọ̀ lò àkọ́kọ́ orú ẹ̀ bàbá Alhaji Àgbà náà ṣe fún. àwọn tó ṣe ẹ̀gzáàmù fáwọn náà tó yege tó fún wọn àwọn náà gbìyànjú ni. bó o bá tí wọ́n bá pákéjì àfáà rẹ̀ tó o bá béèrè lé o nígbọ́ yìí tí wọ́n ń gbọ́ yìí. La ilaha illallah. ẹni tí ò bá tí ì perégedé Àfà Muhammad Bashir tí à ń kẹ́fí pé sẹ́ni yín yanjú báyìí mo lásọ pé yá jókòó ká ṣe ẹ̀gzáàmù fún ọ bàbá Alhaji Àgbà tayọ bẹ́ẹ̀. fadhaka awwalu mahdi haqqi qalikina minal aqwil faridi sọ̀hí wa ń kọ́ lábí. àkọ́kọ́ ọrú ẹ̀ òun ni mọ́sí Ajáàrí tarí lógidi ibi tẹ́mi ti parí nù bàbá tó bí mi ibi tí wọ́n ti parí nù èmi tí mo wí ibi tí mo ti parí nù àkọ́kọ́ ọrú ẹ̀ nu tí ò sí rẹ̀ tó bá pè kán bá wá síwájú rẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá yìí mo wá kárí. tẹ̀síwájú àfà dáadáa. òtí likamala wisama lilmi wal hadabi wakana dha mansibi fil azhari lahabi. ó wá ní wọ́n fún Sheikh Adam ní wisamil ulum wal funun bó ti jẹ́ náà nù wọ́n fún wọn. in tí wọ́n bá fún àfáà mi àwo ò ní ṣe ìkárù rẹ̀ bó bá ṣe rí láti sọ bá Sheikh Adam gbà lóòótọ́. àmọ́ tí ò yé mi nínú ọ̀rọ̀ rẹ ni pé ṣé èé béèrè ìtàn lọ́wọ́ àwọn àgbàlagbà ni. kò tó máa sọ. ó dá mi lójú pé èmi tó ọlọ́jọ́ orí àmọ́ ọmọ àgbàlagbà làwa a sì ń béèrè tí ò bá yìí wà á ń béèrè. bàbá Alhaji Àgbà náà gba wisamil ulum wal funun ní Aziari lọ́dún 1992. fọ́tò rẹ̀ wà ìwé tó fún wọn wà tó ń jẹ́ sàtífíkẹ́tì. ibi tí ó wá dé mi lójú dé nígbà tí wọ́n wá sí Aziari 1992 èmi ni màmá tèmi ń tọ́ lọ́wọ́. fọ́tò t'Alhaji Àgbà ti gbé mi lọ́wọ́ ní 1992 ó wà tá a fi hàn nígbà tí wọ́n wá sí Aziari táwọn wá gba wisamil ulum wal funun. لو الهلاقة بالأقطاب والعقلاء وزاره عدة العلماء ذو القبب. Àfà Muhammad Bashir ní tọ́lọ̀ bá ṣe fáfá mi ẹ jẹ́ káyé mọ́ ẹ má dọwọ́ bò orí tọ́lọ̀ ṣe fún Sheikh Adam Nawawi wọ́n gbà á Alhaji Àgbà náà ṣe kí ni wọ́n gbà á. èyí tí ò wá yé wọ táàtù wá sọ fún wọn lónìí ó ní pé oyè kan bẹ nílùú Cairo ẹgbẹ́ ayé ti dìdàkúdà o. wọ́n fún ẹrú Ọlọ́run kan níjó ní táà ní dárúkọ rẹ̀ wọ́n fún láwọ́dì kan táwọn kan ní Cairo ṣara wọn jọ bí àwọn ọlọ́kadà àwọn àǹtatáyà kankan tí wọ́n ń panlé orú ẹ̀kọ́ ní ìtàn wí yìí o. àti ń dákẹ́ ti pẹ́ o ẹlòmíì tó lóun ló ń gbà wọ́dà àwọn òwe ló fún láwọ́dì o tẹ bá fẹ́ ka máa yànnà náà rẹ̀ àmọ̀ gbé jáde o. lẹ́yìn wisamil ulum wal funun tó fún Alhaji Àgbà yìí Aziari gbogbo Cairo ìjọba Egypt wọ́n tún fún Alhaji Àgbà ní àwọ́ọ̀dì míì ìfẹ́ bá yín sọ̀rọ̀ local level àwọ́dì t'Alhaji Àgbà gbà nílọrin tó jẹ́ tìjọba kò níye. La ilaha illallah. international là ń sọ yìí. àwọ́dì kan bẹ nílùú Cairo tó jẹ́ pé ìjọba ọmọ ìlú tó bá perégedé wọn èé sábà fún ẹni tí ìbá ṣọmọ ìlú. Allahu akbar. ní gbogbo ilẹ̀ Yorùbá yìí títí dòní tá à ń sọ yìí kò tí sẹ́lómi tó fún Alhaji Àgbà. Allahu ta'ala. bí ẹ bá di tán kọ orúkọ Alhaji Àgbà bẹ́ẹ̀ di tán kọ MFR tán kọ gbogbo ẹ̀ tó wà débi kan tí wọ́n kọ ORSA èyí tí wò mọ̀ òun láǹsọ fún ọ lónìí. ìtumọ̀ ORSA ni Order of the Republic for Scientific Achievements. Allahu akbar. wisamil jumhuriyya al-injazat al-ilmiyya. Àfà Muhammad Bashir àwọ́dì tí mo ń sọ yìí ò tí ì sí àfà náà títí di òní 2025 yìí tó fúnlẹ̀ Yorùbá. La ilaha illallah. Alhaji Àgbà nìkan. Allahu ta'ala. ẹni tí wọn mọ̀lẹ́ lábá mọ́ fún lórí àwọ́dì Àfà Muhammad bẹ̀rẹ̀ já kúrò ń bẹ̀. wa minhum shaykhuna al-marhum Yusufuna wajaduna al-haqq shaykhul azhari lahabi. ó wá ní wọn Alhaji Àgbà níbi kankan ní ilẹ̀ Lárúbáwá. a wàá béèrè pé lóòótọ́ àmọ̀pọ́jọ́ orí rẹ̀ kéré àmọ́ ṣòwò láwọn àgbà kankan tó súnmọ́ tí wọ́n sọ̀tàn fún ọ ni. mélòó la fẹ́ kà nínú àwọn àkótọ́ àwọn àfà àwọn jìnkòjìnkò àfà tó wá láti ilẹ̀ Lárúbáwá wá kí Alhaji Àgbà. ní Senegal nítòsí mi báyìí Sheikh Ibrahim Inyas bàbá Alhaji Àgbà yìí ṣe Tìjàníyà ó búrò bàbá pé òkè kan bẹ Ìlọrin láfà tó yanjú ó tọ bàbá wá kí bàbá. bó o bá mọ̀ béèrè Sheikh Abdul Basit Abdul Samad tí máa ń ka Kùránì nì tí ò níṣẹ́ mi tí gbogbo ayé ń jẹ̀ràn rẹ̀
nígbà tó wá sí Ìlọrin ta ló wá kí tó ju Alhaji àgbà lọ لا إله إلا الله. ta ló wá kí tó ju Alhaji àgbà lọ. ومنهم شيخنا المرحوم يوسفنا وجادنا الحق شيخ الأزهر العربي. waziri gbogbo Egypt Sheikh Fuad Yusuf òun làfà ń wí bíbá yìí لا إله إلا ó الله. wá sílùú Ìlọrin táwọn wí táwa yìí ó wá kí Alhaji àgbà. لا إله إلا الله. kódà Sheikh Jadul Haq Sheikh Al-Azhar nígbà náà ó tọ Ìlọrin wá láti wá kí Alhaji àgbà. لا إله ẹni tí إلا الله. wọn mọ̀ èyí ó gbéra látòdìdí Cairo àbí àfàdàdà ò gbọ́ yóò gbéra yóò wá lóhùn wá kíyàn lẹ́ni tí ó mọ̀. إمام مسجد خير الخلق صالحنا ibi tó dé yìí dùn mọ́ mi púpọ̀. كذاك kámọ̀ òfòtí lè àròdání ìlàríyàbí ìlàríyàbí ni ó ṣe. كذاك مفتي لأردان بلا الرياب كذاك مفتي لأردان بلا الرياب. 1981 àbí 82 ni tí wọ́n ṣe mọ́ṣáláṣí Ìlọrin Imam Medina mọ́ṣáláṣí Ànábì Muhammad ó wá sílùú Ìlọrin ó wá sálámà sí Alhaji àgbà. Allahu Akbar. الله أكبر. dákun gbogbo ọ̀rọ̀ tí o bá sọ láyé kọ́kọ́ jọ owó dáadáa nílé kó tó jáde gbogbo èyí táwọn wíyì ní sídìsípì ẹ̀ ń bẹ o lè fẹ́ bi wá pé ní ọdún wo àwọn òwò ló wà ń bẹ fọ́tò dà á máa wá yọ gbogbo ẹ̀ síta fún ẹlẹ́wọ̀n kan. الله. kódà mufti gbogbo ìlú Jordan nìkan náà tá a mọ̀ táwọn yẹn ti ń kéwù ní òun náà tún wá tí ò sì sátàkó ní gbogbo táwọn wí. لا إله إلا الله. abáàbá ń tẹ̀síwájú. وهو الفريد بما أوتيه من منن وليس ينكره إلا أبو اللهب. tẹ mẹ́tẹ̀ẹ̀dì àwọn tó ń ṣe nǹkan àrùpọ̀ يا إلا الله. yunifásitì MKU Muhammad Kamadin University tí wọ́n rí mi kìí ṣe kán dálẹ̀ lórúkọ Alhaji àgbà bàbá gàgà ló dá nǹkan wọn lẹ̀. bó wá wọ Muhammad Kamadin University building torí tó tóbi jù ní bàbá ló kọ fúnra wọn kò sówó ẹnìyẹn kan bẹ̀. nígbà tí wọ́n kọ tán kí ni ìdí tí bàbá fi dá yunifásitì kalẹ̀ intazi àrí ò ṣe fẹ́ nìkan rí ní azari fẹ́ ṣe fún wọn wọ́n á tẹ́tí kó gbọ́. wọ́n wò pé a gbé ìyànjáde àti sanawi fún ìwà àfáà yìí tó kún kẹ́kẹ́ yìí ibi tí àwọn àdàwí ẹ̀yà ṣe fáàrí nípa gbogbo ẹni bá parí lázàrí tí mo ti parí lógidi ni tó bá dé Cairo tó bá ti ń tẹ orúkọ ẹ̀ sínú sísítẹ̀mù ọba yìí wọ́n mọ̀ gbé jáde bẹ́ẹ̀ pé wà kó ká sanawi bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ lẹ́kẹ́ òbò mi ìbálò wọ́n kọ́kọ́ dá padà pé kó ká sanawi bẹ́ẹ̀ kó tó wọ jámíà lọ́dọ̀ wọn. لا إله إلا الله. àwọn Muhammad Bashir azari wa nígbà tá a gbé fún ọ tàbí kó yege ń bi léyìí wá kọ́ jámíà tí ó ti mọ̀ ọkọ́ mọ tẹ́ pé tó ń parí tó ń bá ń parí sàtífíkẹ́tì azari láàmọ̀ fún wọn. èmi tí mo ṣe wà ní ìsìn máa pẹ́ sàtífíkẹ́tì mi jáde sàtífíkẹ́tì azari ló pìtì sàtífíkẹ́tì tèmi gbà mo gbà níta nàbíyà orú ẹ̀ náà wá fẹ́ ṣe fún bàbá Alhaji àgbà tí wọ́n ṣe fẹ́ nìkan rí ẹni tí lágbàwọ̀ mọ̀ a máa gbé sanawi fún Ìlọrin University pé kán wá jẹ́ affiliate pé affiliate university rẹ̀ máa azari tó bá wá ń parí sàtífíkẹ́tì kìíní sàtífíkẹ́tì azari òun ó mọ̀ gbà. لا إله إلا الله. àsìkò náà ló wá bọ́ sásìkò tí ìjọba Nàìjíríà ní fẹ́ gbà kí yunifásitì kankan Nàìjíríà kán máa affiliate mọ́ ìlú òyìnbó mọ́ àbí ẹni international universities nítorí pé àwọn òyìnbó àwọn èèyàn nífẹ̀ẹ́ lọ bẹ̀ títí yíyún ni àwọn èèyàn fẹ́ mọ̀ lọ. èsì iṣẹ́ àkọ́kọ́ nù kódà University of Ibadan University College London ní jẹ́ tẹ́lẹ̀ certificate tó máa ń fún yàn ń bẹ̀ certificate ti London wọ́n mọ̀ fún yàn bó ti wà ní ìṣẹ́jẹ́ pé nílùú Ìlọrin nígbà táwa ń bá Èkìtì State University wà ní Ìlọrin ní àbálọ College of Education tó sì mọ̀ fún certificate rẹ̀ orú ẹ̀ làlájà àgbà fẹ́ ṣe àfa kan tí ò yọjú Asia yóò fún lórú ẹ̀ fún wọn sì mọ́lẹ̀ lárúbáwá. وهو الفريد بشرى لنا معشر الأدبية النجباء àwọn àdàbí àlá ni dùnú. وبالكمال وفاة الشيخ لم يغب. Alhaji àgbà ló lọ gbogbo tálàjà àgbà ṣe kò sí tó lọ kò sí tí ò yé wa sí. وهو الفريد وهو الفريد بما أوتيه من منن وليس ينكره إلا أبو اللهب. gbogbo rẹ tọ́lọ́run ṣe fàlàjà àgbà yìí la fi sọ fún Jákmánì pé kó lọ jáwọ́ gbogbo rẹ tọ́lọ́run ṣe fàlàjà àgbà yìí ẹnìkan ò ní máa ṣe àtakò rẹ̀ àfi ká wá la ẹ̀jẹ̀ náà kalẹ̀ ká la fẹ́ ṣe DNA darí pé nínú ọ̀ràn Abu Lahabi tí Kùránì ṣépè fún tọ́lọ́run gẹ́gẹ́ ṣépè fún òun ló wẹni bẹ́ẹ̀. الله بشرى لنا معشر الأدبية النججاء. ẹ̀gbọ́n bàbá dada tó kọsẹ̀ báwọn títà ti ṣe ẹ̀gbọ́n bàbá dada tó kọsẹ̀ báwọn mọ́ṣáláṣí tá a wà yìí mọ́ṣáláṣí Sultanet Ládéwọlé
La ilaha illallah. La ilaha illallah òun lẹ gbọ́n àwọn بشرى لنا معشر الأدبية nínú orí alájà àgbà ó gbé kámẹ́rà àwọn kiri ilé tó kàn rí gbé kiri ilé mọ́ṣáláṣí tá a wà yìí. الله بشرى لنا bàbá wa gbà nínú ọmọ bíbí inú bàbá alájà àgbà Sultanul Mufassirin mọ́ṣáláṣí wọn la wà yìí nínú orí alájà àgbà ni. بشرى لنا معشر الأدبية النجباء bó ti jẹ́nu طاب الكمال jókòó rẹ̀ وفاة الشيخ لم يجب tọrọ àlẹ́ tọrọ àdúrà fàlájà àgbà. يا رب فارحم ترحم شيخنا الأدبي يا رب فارحم ترحم شيخنا الأدبي. يا رب فارحم ترحم شيخنا الأدبي وكل يا صائبي آمين للطلب صلاة ربي على المبعوث سيدنا صلوا عليه جال الفضل والصحب. níparí ó wá ń béèrè ó ní ìwọ nínú àwọn àáfàá ló kú nílẹ̀ Yorùbá yìí ó generalize gbogbo àáfàá ni èyí táwa wá ń sọ yìí ti tàwa àdàbí yàrá wa ń yẹn ẹni tó bá wò kó tako ó ta bá àáfàá tòun náà yóò jáde yóò yanjú ara rẹ̀ ó ní ìwọ nínú àwọn àáfàá ni àáfàá náà kú tán tọmọ wa ń ráyé lò bíi ti bàbá Mudirul Markaz kọlọmọ sábà ṣàlékún àlàáfíà fún wọn àwọn ò sọ pé Mudirul Markaz ò ráyé lò ẹ gbọ́ wọn ní ọmọ ìjọba bẹ ẹni kó dẹjọ́ ẹ gbọ́ tó wáá pé bí bàbá wọn ti lo ayé náà ti ń lóhùn á ní bàbá wọn náà lọ́jọ́ àmọ́ àwọn tí bàbá wa Sheikh Kamaluddin nílùú Ìlọrin tiwa ń bíbá yìí náà bí bàbá wọn ti tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti ń lò. ìbéèrè tèmi náà wá fẹ́ jù fún wọ wá mú wá àáfàá kan nílẹ̀ Yorùbá yìí tọ́lọ̀ ní kó dé ipò mufti kó tó jáde láyé tó wá lọ tán tọmọ rẹ̀ náà tó wá dé ipò mufti wọn assignment ni fún ọ ìwọ náà wá fún wa bó bá ti wá fún wa tó fún wa lórí èsì yẹn á wà gbà ọ lọ́gàá pé kò mọ̀rọ̀ sọ lóòótọ́ tó bá rí bẹ́ẹ̀ gbogbo yìí ta wí à ń jù sí ọ kó mọ jẹ́ ìdáhùn fún gbogbo àwọn béèrè tó béèrè bó bá ní béèrè míì jáde kó tún jù sí wa káwa náà fún ọ lésì padà tó o bá wá ní béèrè tó bá jẹ́ irọ́ kan lórí nínú gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí jáde kó sọ fáyé káwa náà wá ṣàlàyé bó ṣe rí tó bá rí bẹ́ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.